ọ̀pọ̀lọpọ̀ ọba Hẹ́rọ́dù ló jẹ ẹnu bíbélì wàá ti gbé ìtàn nì. Lónìí o mo wá sórí Matthew orí 2 ẹsẹ̀ 16. Àkórí ọ̀rọ̀ mi òun náà ni wí èṣù pòfo. Lílùkọ́ ìrẹ́ anábà nì wọ́n yóò márùn ara rẹ kó mú wí bà wí lórí ayé mi o, lórí ilé mi o, lórí ọmọ, lórí ọyà, lórí ọkọ, lórí iṣẹ́, lórí ẹ̀mí mi, ọkàn mi àti ọ̀rà mi pátákó olóòló bá wí èṣù pa kẹ́yìn o, èṣù pòfo. Nìtàn nìkan bá rí wàá rí kọ́lọ́hún ti mú ìròyìn ayọ̀ kíké ti àgbáyé nípa òbí Jésù Kristi. Ìròyìn nìní dùn amòye lọ́kàn kó dùn mọ́ nínú. Kàn jákun ti ọ̀nà jíjìn náà ti á o. Kàn yá ta ọmọ tuntun nì, ọba lọ́la nì, ọba kàn bí. Kàn ti pé lè yìí nì. Èyí náà lè fẹ́ dá skánskáns sórí ọba Hẹ́rọ́dù. Wí ọba kàn bí. Wí òun náà torí tẹ̀rẹ̀ náà ṣe á o. Wí hàn alátọ̀nà jíjìn wí wọ́n fẹ́ yá ta lé ọrẹ. Gbà kí ròyìn ní dé ti Hẹ́rọ́dù. Ìròyìn kan jẹ́ pé áńgẹ́lì gan kò kéde ìròyìn nì. Ìròyìn ayọ̀ lọ́ mú tọ kété ayé á o. Wí a bí olùgbàlà kwá lónìí ní Bethlehem fún kété ọmọ ènìyàn lórílẹ̀ ayé. Ọba àníjàkúnrin tàbí ọgbọ́n èṣù lígbé ọ létẹ̀rẹ̀. Èṣù gbé ọ wí kẹ́ wá kété ọ̀nà kété nǹkan bá ti yóò ṣe pátá kẹ́ bá ròyìn ayọ̀ nì kẹ́ bá jẹ́. Ìwọ náà kàn ti gbọ́ ìròyìn ayọ̀ àbí kò ń retí ìròyìn ayọ̀ àbí kì í lẹ́tà àti èsì ayọ̀ rẹ kò tí ì dé bá a nìkan tó fẹ́ tẹ̀ ọ́ lọ. Wàá kíyè sára o. Mo lọ gbọ́dọ̀ mú gba àdúrà lẹ́yìn ọ̀rọ̀ tòní. Wí lórí ayé mi o, lórí kétékété kẹ́ jẹ́ ohun ayọ̀, ohun ìdùnnú Ọlọ́run fẹ́ ṣe nínú ayé mi. Ìwọ èṣù lọ àpòfo o. Ṣé wo rí èṣù káí wí ọ̀pọ̀lọpọ̀ ti lé ìran rẹ̀ bí àlá rẹ̀ kó ti rí àjà kó yá lùgbàmírìn sínú àwòrán àgbúo sórí rẹ̀ lùgbàmírìn. Ọyọ̀ṣọ́ ní súnmọ́ ọyọ̀jọ́ ni kì í jọ ẹ́ lò sọ. Ọyọ̀ṣọ́ ni kì í jọ ẹ́ tajà. Ọyọ̀ṣọ́ ni kì í jọ ẹ́ gbélé. Lèṣù fẹ́ yálò ṣùgbọ́n ọ̀nà òrèrè kẹgbà kẹfẹ́ mú dà ọ́ lágbónù kẹfẹ́ mú ba ayọ̀ rẹ jẹ́. Nǹkan dá mi lójú lónìí o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run àtẹ̀mí àti kò mí sí mi kí mi yá wí ọ̀rọ̀ hàn wípé èṣù á pòfo lórí ayé rẹ. Ó dàbí ọgbọ́n ìkan lọ o. Ìkan bá ti rọ́mọ nù níbi kan tẹ́ sí ìkan jẹun mọ̀. Ìkan báyìí ti dé bá a nì yóò fúnra ra wọn gẹ́gẹ́ bí ọba wọn àjákúnyá gbéra. Wọn á lọ wọn á kẹ́bọ̀ rabàtà òun náà yà mórí balẹ̀ ké ọba kan bí. Wẹ́mi rí bá a ní àrìmíyẹ ọ̀tá ní mójú jọ ọ̀rẹ́ lónìí bá. Ológbòdò mú kíyè sọ́ra kọ̀dẹ̀kún fún àdúrà. Kọ́ bá ti mọ̀ ọmọ Jésù máa yí rẹ̀ kó. Gbogbo ẹ̀ lọ yóò gbé lábẹ́ òjìji Olódùmarè torí inú ayé ká ẹ̀ á ọ̀tá pọ̀ o. Ẹ̀sọ́ ni kèṣù dẹ̀ yọ yálò láti mú gbógun ti ire ayọ̀ rẹ̀. Ọjà kò rán ìkan lọ ṣùgbọ́n kí ráàrin nìkan ti padà dé. Áńgẹ́lì Ọlọ́run mọ́ra hàn ó wí ibi kì í wọ́ ìmọ̀ gbàbẹ̀ padà torí ó léwu kí ọba kan bí. Ọlọ́run náà dẹ̀ ti bá Jósẹ́fù àti Màríà ó ti bá wọn sọ̀rọ̀ wí ọmọ o níbi kẹ́ á bá ọ̀nà àbẹ́ ni pé àbò kẹ́lẹ́bẹ̀ wí ètò ìkan gbéra kan gbọ́mọlẹ̀ lọ sí ilẹ̀ Íjíbítì ìkan mọ́ra pamọ́ lébẹ̀ fún wọn gbàdẹ̀. Ibẹ̀ náà lọ sí o kan ti dáàbò bo ọmọ nì. Ibẹ̀ náà lọ sí ọjà kò dáàbò bo ọmọ nì. Ìgbà kí wọ́n amòye ní èdè ṣetán náà àwọn tọ̀nà bí kẹ̀mí Ọlọ́run darí ràn sí àwọn ti bẹ̀ lọ. Ìgbà kí ọba ìrè retí kí ọ̀nì kò fẹ́ rèyìn rẹ kàn á rèyìn rẹ kàn á bayọ̀ rẹ jẹ́ kàn ti a retí lè yí ni o. Èsù ròyìn kà á gbọ́ ju ròyìn òbànújẹ́. Ọba yakun gbéra ìlójú ayé òun ẹ̀sọ́ ní àgbà òpó mọ́ lọ bẹ́ẹ̀ àjẹ́ ṣe bínú lè yí ni o. Ìyẹn lẹ́bọn lóògùn ṣe bínú òdì lè yí ni o. Nkẹ́ ẹ̀kan òun bínú ya sí ọba kan bí ni ẹ̀ṣọ́ba ayé ẹ̀ṣọ́ba kẹ̀yà gba òpòrán àtúléran àtọ́laran àbí ọkọ̀ran torí bá ọjà kan pàṣẹ
látọmọ ọ̀rẹ́jọ́ ó ké sí akọ́dà àti ẹ̀ jagunjagun kè lùlù ni bí ọmọ kan ṣẹ̀ṣẹ̀ bí lónìí bá títí dé ọmọ ọdún kan títí dé ọmọ ọdún méjì ní kété agbègbè Judea agbègbè Bethlehem kété ran pátákó lòló ikán run wọn ṣuṣuṣu ikán pa wọn ikán mọ ojú ọ nìkan ni o kábí yamọ kan bá dòrò tòrò mọ́ ẹ kọ́ bá yẹ kí n mọ̀ pọ́ mọ́ kí n ṣàwọn fúnra rẹ̀ kí n ṣàládá kí n rí dájú pé kété ọmọ kan bá ti bí láti ọmọ ọdún méjì sèsàlẹ̀ kí kété ran pátápátá kan pa á dànù lọ́ọ̀ẹ́tọ́ Hẹ́rọ́dù ṣe èèyàn ránṣẹ́ ràn án ọdẹ múṣẹ́ ọba ọmújẹ́ ṣùgbọ́n pẹ̀lú kété làkàkà pẹ̀lú kété kó ṣe ni o òfo òun lè ṣú pa lórí ọmọ kékeré kan pè ní Jésù lùgbẹ̀ lónìí náà bá Ọlọ́run mú dá ọ lójú o wípé kó bá ti máyè rẹ pamọ́ sínú Jésù Kristi ọmọ Ọlọ́run kó mú pamọ́ sínú àbá rẹ̀ sínú Ọlọ́run Olódùmarè kẹ̀mí mọ́ra gàbọ̀ ọ́ orí ìgbé lábẹ́ òjìji Olódùmarè ọ̀dájú òwí títí ayé èṣù ya pòfo lórí ayé rẹ ni lórí òdáọ́lé rẹ lórí ọ̀nà rẹ lórí àgbékalẹ̀ rẹ lórí ìṣúra rẹ lórí ọmọ lórí ẹ̀kọ́ lórí ìlépa rẹ lórí kété pátákó kọ́ ayé ya ṣe kété ògbé ẹ̀ bá lọ́rí kí a sọ́ lọ́run kọ́ bá ti jí látọ̀ọ́rọ̀ kùtùkùtù Ọlọ́run ló ní o mọ̀dẹ̀ jáde lọ o jésù pòfo lórí ayé mi lórí ọ̀nà mi lórí kété ohun kan bá ti ní í ṣe pẹ̀lú tèmi àfojúfọ́ni mọ̀ fọkàn fọ́ni òun lè ṣù tàbí ọgbọ́n ṣùgbọ́n kó ti pòfo lórí Jésù báà náà níṣẹ́ àpòfo lórí ayé rẹ̀ o Mátíù orí kejì wàá rí ní ẹsẹ̀ kẹrìndínlógún àti ẹsẹ̀ kẹlá yíká rẹ̀ lébẹ̀ wípé kó ti sapá tó kó ti pakété ọ̀nìyàn tó èrí Jésù Olúwa pa ọ̀tá náà kẹ́hìndọ́dẹ rẹ̀ àárí ọ̀pá lórúkọ Jésù Kristi látòní lọ ọba ti máyè rẹ̀ kí Jésù ààbò Ọlọ́run dájú lórí ayé rẹ̀ kété ọgbọ́n kèṣù bá rè ta òfò là bọ́ sí òjò lórúkọ mi ọmọ àbálábí tán lórúkọ Jésù Kristi èṣù pòfo lórí ayé mi ìwọ náà sí kọ́.